ìwọ lọ́dọ̀ ọba ìlú Fàdàmí, ìwọ lọ́dọ̀ ọba ìlú Máìmọ̀dà. Ìgbà yòówù kí n lè lówó lọ́wọ́, ìgbà yòówù kí n lè rí mọ́ nílò, wọ́n fi gbé Ìwó ga. Orúkọ mi ni Alhaji Chief Honorable Babátúndé Àtàndá Fàdákà. Nǹkan tó bí Fàdákà ni pé iṣẹ́ tá a yàn láàyò gẹ́gẹ́ bí orin Fújì, ó bí orúkọ yẹn tó pé stage name wa ò ní Fàdákà yẹn. Fàdákà wonder aṣíwájú òní Fújì. Alhaji Àtàndá Fàdákà aṣíwájú olórin, níbikíbi Fàdákà Àtàndá Babátúndé. Mo kọ́mọdé pẹ̀lú àgbà, mo kọ́ nílé pẹ̀lú àlejò, ipa kú ìtẹnu àwẹ̀, ẹ̀mí wa ó yọrí àmín. Àti ka 40 ọdún, àìmọye ọjọ́ ló ti wá bẹ́ẹ̀ o, àìmọye ọjọ́ ló ti wá bẹ́ẹ̀ tí àdánwò wá, bóyá ní òde tá a lọ, tàbí láàrin àwọn tá a lọ ṣe nǹkan fún, tàbí lé ọ̀dọ̀ tiwa gangan, tàbí láàrin àwọn boys nígboro. Oríṣiríṣi àdánwò láti rí, ọ̀tá dúpẹ́ pé Ọlọ́run ṣe ládàtà fún wa. Bàbá mi ni Alhaji Chief Dr. Sikiru Ayinde Barrister MFR, kọ́lọ́n bá mi forí jì wọ́n. Àwọn ni àwòkọ́ṣe tèmi. A lè bá olórin Fújì ní ìṣiṣẹ́ pọ̀ lọ́la, bẹ́ẹ̀ lọ́jọ́ tí a ti ń bá bọ̀ tó fi dòní yìí, Ọlọ́run ló build ògo yìí, agbára ẹnì kankan kọjá ju pé Ọlọ́run ló dídí gbé wa kalẹ̀. A ti lọ sí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan, ta dẹ̀ tún à ń bẹ Ọlọ́run fún ìtẹ̀síwájú àti tún lọ sí orílẹ̀-èdè. Ní Nàìjíríà lónìí, a lọ sílẹ̀ Haúsá lọ fá, a lọ sílẹ̀ Ìgbò lọ rẹpẹtẹ. Ìlú ní ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá kò lóǹkà. Then a dẹ̀ ti gbé kúrò ní báyìí náà lọ sí Ghana, lọ sí Abidjan, a dẹ̀ lọ sí Liberia, Ohun tí mo ní fún wọn ni pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká níwà rẹ̀lẹ̀ mọ́. Kò sí onífújì tó jẹ́ èkúté o, kò sì sí onífújì tó jẹ́ eku. Tó bá bẹ̀rẹ̀ lónìí, erin náà ni. Kinní kan terin, kò sí kinní kan teku. Ṣùgbọ́n bá ṣe rí ká pera wa pé terin tó, ká fi wà rẹ̀lẹ̀, ká fi kún nǹkan tí a bá ń ṣe. Then ká dẹ̀ make sure rí pé a kọ́kọ́ kàwé kó lè tún ní ìlọsíwájú ju bí a ṣe rò lọ. Ọlọ́run ni ọ̀gá gbogbo wa o, Ọlọ́run lọ̀gá gbogbo wa. Àárín méjì ni mo wà, àwọn tó jù mí lọ wà, àwọn tèmi náà jù lọ wà, àwọn tó pọ̀ lẹ́yìn mi wọ́n pọ̀. Ó máa pé 40 ọdún ní oṣù kẹrin, ló máa pé 40 ọdún. Kò dẹ̀ sí nǹkan tá a lè fi sọrí ju pé ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lọ, because àwọn tá a jọ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò sí, a fi ọwọ́ kọ́lọ́n bá forí jì wọ́n. Àwọn tá a jọ bẹ̀rẹ̀ náà wà, bá àwa ṣe wà yìí náà tó jẹ́ pé wọn ṣe mọ́ tí wọ́n lè continue. Àwọn tá a jọ bẹ̀rẹ̀ náà wà tó jẹ́ wípé wọ́n dẹ̀ ti jù báyìí náà lọ. Sọ̀rọ̀ mi kọ́lọ́n ó jọ kó ṣe àgbéga fún àwa náà. Níwò olódò ọba náà ni, ibi tí wọ́n forí wa sọlẹ̀ sí, ibi tá à ń gbé náà ni. So then ní Dove Event Center nínú ìlú Ìwó náà láti fẹ́ ṣe. A dẹ̀ ń bẹ ọmọdé, à ń bẹ àgbà, àtonílé àtàlejò kan wá ká jọ ṣe,
kájọ dúpẹ́, gbogbo wa ò ní kájọ ìbànújẹ́. Sọ àǹkárá tá a mú la fẹ́ kàn fi wá celebrate wa. Aṣọ yẹn ló máa jẹ́ bíi pass fáwọn èèyàn láti wọlé lọ́jọ́ yẹn. 10,000 ní ọ̀pá mẹ́rin, 10,000 ní. Ó kópa tó pọ̀. Yorùbá ní ilé la ti ń kó mẹ́sàn-án mẹ́wàá lọ síta. Ó kópa tó pọ̀ gan-an nítorí pé àwọn aṣíwájú mi tí wọ́n ti ṣe, tí wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ sí gbéwò lárugẹ, láwọn bàbá wa tí wọ́n ti kọrin tí gbogbo wọn dẹ̀ lórúkọ. Nígbà tí gbogbo àwọn bàbá àwọn tó ti kú wà nínú wọn, àwọn tó wà láyé náà wà nínú Ọlọ́run bá mi ṣe àlékún àlàáfíà wọn. Ìgbà tí irú wa náà dẹ̀ tún dé, àwa náà tún gbé ní arugẹ. Kò mọ̀ pọ̀ nínú olórin tí ó máa jókòó sílùú rẹ̀ tí ó sì máa rọpẹ́ dà. Wọ́n wà, but àwa náà jẹ́ kan nínú àwọn tó jókòó sílùú ẹ̀ tó ń rọpẹ́ dà. Táwọn aráàlú mi dẹ̀ tún ṣe kíni tí wọ́n tún gbé mi ní arugẹ pẹ̀lú. Olódò ọba ìlú fàdà mi, ìwọ olódò ọba ìlú Máìmọ̀dà. Ìgbà yòówù kí n lè lówó lọ́wọ́, ìgbà yòówù kí n lè rí mọ́ nílùú, wọ́n fi gbé Ìwó ga. Mo rọ gbogbo ẹ̀yin ọmọ Ìwó nílé lódò lẹ́yìn odi pátápátá pé ẹ má jẹ́ ká wojú wúṣe o, Ìwó ti dáa gan, especially lásìkò kábíyèsí ọba wa Imperial Majesty ọba Abdulrasheed Akànbí Tẹ̀lú 1. Gbogbo nǹkan ti yàtọ̀ gan. Ọba tó kórè wọ̀lú, tẹ bá dé wò sìn, ẹlòmíì ò lè dálé wọn mọ̀mọ́ níbi tí Ìwó ti dáa dé. So ẹ má jẹ́ ká jìnnà sílé o, gbogbo apáta la máa kéré oko délé lágbára Ọlọ́run, Ọlọ́run á bá wa ṣe o.